ẹlọ́wọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ti gbàgbé rẹ̀ ẹlọ́wọ́ tó ṣẹlẹ̀ lẹ́dọ́ ẹ̀rù wípé ohun tó fa ohun tó ṣẹlẹ̀ lẹ́dọ́ yẹn òun ni ìṣòro tó ti ń tẹ́lẹ̀ báwo lè yẹn bá ṣe máa wá tí ó wà máa dọ́rẹ̀ àti wà mọ́lé èèwọ̀ òrìṣà ni bí ẹni wọ́n máa lè lájẹ́ nìyẹn so a ò ní fi ìjọba lẹ̀ èmi ò gbà fún yín nítorí wípé tẹ́ bá lẹ̀ fi ìjọba lẹ̀ lẹ́nìí wọ́n á tún fi ọ̀daràn lẹ̀ wọ́n tún wá máa lé àwa tí àwọn ẹjọ́ bàbá wa èmi fẹ́ràn yín sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni o àwọn èmi fẹ́ràn yín sí o lẹ́tọ̀ọ́ láti òfin láti ran yín sí wọn nítorí wípé níbi tí a bá dé lónìí níwájú Olódùmarè àfẹ́ tó bá fẹ́ parọ́ lókù kò sí ọjọ́ wájú o fún orílẹ̀ yìí o kò sọ́jọ́ wájú fún Yorùbá bó ṣe jẹ́ nìyẹn ṣé máa ṣe fẹ́ ṣé máa ṣe fẹ́ máa bá lónìí èmi ò sí lára yín o gbogbo èmi ò lè máa bá lọ báyìí o ẹnugun ẹ ò lè máa bọ́ fún wa ṣekútọ́nù ní òun ni àwọn àmọ̀tẹ́kùn gbé dání owó jẹ́wọ́ wà èmi bẹ̀yìn ẹjẹ́wọ́ wà nínú kọ̀múnítì tó máa jáde lónìí wípé ìjókòó àwa ń lọ gbogbo àwọn gómìnà ti ìpínlẹ̀ Yorùbá pátápátá àti gbogbo àwọn local government àmọ̀tẹ́kùn ṣe ní ẹ̀nà bẹ́ẹ̀ àwọn àdẹ̀wà nínú àwọn tó bá mọ̀tẹ́kùn rẹ̀ but lónìí a ò lóye bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn oṣù tó àwọn òdà oṣù tó àwọn ìnáwó a ò lóye bẹ́ẹ̀ so bó ṣe wá wà yẹn náà àwa sọ fún wọn ẹ́ yìí wípé ní ayé Buhari ó ní iye rálì tá a ṣe ó ní iye ìrìntà ìbò tó jẹ́ kí àmọ̀tẹ́kùn dúró àwa nígbà ìpàtàkì ìyẹn ní ẹ tún wá rí wípé nígbà tó wáyà Màlàbí wá sọ wípé wọn ò lè gbé bọ́dá ní ẹ̀wọ̀n